ọmọkùnrin kan ṣoṣo tá a rí wọ́n fọwọ́ fà á ni wọ́n fọwọ́ mu ni ó ń rẹ́rìn ṣìṣìṣì àwàyù ẹni ìjọba ọlọ́run jẹ̀dá lọ ó ń rẹ́rìn ṣìṣìṣì kò ní kí n máa sọ fún yín irú nǹkan tó ṣe é Juliet Adékọ́lá àwàyù ẹ̀yin tí mo rí nìyẹn o torí ṣe tí gbogbo ẹ̀ wà lórí mi nǹkan mi tí mo kàn fẹ́ kó máa flow kó máa wọnú ara tó ti yé yín ọkùnrin tá a rí wọ́n fọwọ́ dì í mú dọ́dọ̀ yọ àkúrápá àwàyù wọ́n fọwọ́ dì í mú ìyẹn náà bú sẹ́kún ó sẹ́kún kíkorò ta ló máa tọ́jú ìyàwó tí kú ta ló máa tọ́jú and it made me this one is very serious that anybody with disability they are always vulnerable till they enter their grave. Because I did learning disability. I am a learning disability nurse, trained in Republic of Ireland, worked there, and now working in the United Kingdom. I am a intellectual disability nurse, and I understand because our job ni my jealous ọmọ kan ṣoṣo bí 1 trillion sí tó ń jẹ́ Lizzy Anjorin. Lizzy Anjorin orin ìdọ̀tí kò lè wá sírú àwọn pátírágbàràgbà bẹ́ẹ̀ yẹn ó ṣe tiẹ̀ ó wà náà so kí ló fẹ́ pè sí ẹ̀yin dáadáa ṣé irú pátí òṣì yẹn lẹ́rù pé Lizzy Anjorin máa lọ pàtí tí ò sí story rẹ̀ ń bẹ kò sí story rẹ̀ ń bẹ tó bá tiẹ̀ jẹ́ bàbá ni àní àwọn ọmọ ìyá ilé ìṣe báyìí àwọn ọmọ ìyá ilé ìṣe báyìí ṣùgbọ́n ọ̀nà kan náà lè jọ mú kí bàbá yín tiẹ̀ ṣọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ kẹ́nu yín lè kò nígbà tẹ́ ń gbé ìyá yín lọ lé kẹ́yìn nítorí pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àgbálá ayé ẹ̀kọ́ ló yẹ ká máa rí. So ǹjẹ́ ti gbọ́ ìpè ńgbà tí wọ́n ń ṣe private burial fún ìyá Mercy Aigbe òun àti àwọn ẹ̀gbẹ́ àti àwọn àbúrò ẹ̀ wọn ò wọ aṣọ kan náà lẹ́yìn ìgbà tí wọn ò wọ aṣọ kan náà kọ́ animosity ó wà láàrin wọn. Àkàn mi ò jọ jẹ́jẹ́ mi ni mò ń lọ ò bá jẹ́ bílíọ̀nìà kò jẹ́ tírílíọ̀nìà ó àpò adékàsì lè ṣe tiẹ̀ sí nǹkan tó pa adékàsì lẹ́kún gan nìyẹn pé ẹni kí lẹ́kún yìí ṣe pọ̀ tó báyìí ohun tó pa lẹ́kún nìyẹn pé ìyá yìí ọ̀yàn ẹ̀dẹ̀ kan with all due respect yo àwọn olówó ṣùgbọ́n ọ̀nà ìyá mi ò kan ìgbà tẹ́mi ń ṣòkú ìyá mi níwọ̀nba nǹkan tá a ní ṣé bó o ti mọ ẹlẹ́wàá ṣàkún aṣọ ládẹ̀ máa ń ró wòrán aṣọ gbogbo wa jọ wọṣọ kan náà ni láti reception láti waykeeping aṣọ kan náà lájọ wọ̀ a lọ gbókú a lọ sin òkú aṣọ kan náà lájọ wọ̀ a ṣe Thanksgiving aṣọ kan náà lájọ wọ̀ ó ṣòpé ìdílé tó gún àgbájọwọ́ la fi sọ̀yà ìyẹn ní ti fámìlì Mercy Aigbe ẹni tó bá wá gbàdúrà kóun wá sí ìyá òun bí Mercy Aigbe àti àwọn ẹ̀gbẹ́ àti àwọn àbúrò ẹ̀ ṣe sìn ìyá ẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tí ó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí aláṣọ àdúrà godmother Lizzy Anjorin tí ó sọ nípa Mercy Aigbe àti àwọn àbúrò rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n. Ẹ ti gbọ́ àwọn nǹkan tí arábìnrin yìí tí ó sọ nípa òṣèrébìnrin yìí kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ. ó kú ó kọ lọ́run